ráyé jẹ ọmọ ṣọ́ra rẹ o kò bá ráyé jẹ mọ́ ọmọ pọ̀ nìkan lọ́lọ́yà ọjà ayé mò eyín ọjà ayé mò eyín yíyí láyé yí òkòkò kò bá ti ráyé jẹ ṣọ́ra rẹ ṣọ́ra mò pọ̀ nìkan lọ́lọ́yà mò pọ̀ nìkan lé ọ̀nìkẹ́ ẹ̀mọ̀ ṣíṣe ṣì mọ̀ ṣíṣe rẹ̀ ọlọ́run bá ti máyè gbà ọ́ bá ní ó yẹ kó a mọ rírì rẹ̀ kó bá ráyé jẹ nǹkan àkọ́kọ́ ṣe kó a mú tura rẹ nínú kó a mú dáná rẹ dùn òun ní kọ́kọ́ bọ́n ṣe dúpẹ́ lọ́ ọlọ́run kàn ṣe yin ọlọ́run mọ̀ bẹ̀ sí amójú alẹ̀ ayé ọmọ ẹnìkejì rẹ̀ nítorí pé iyì láyé yí wà á kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe mímọ̀ ṣíṣe rẹ kó bá ráyé jẹ n kò rò pé wẹ̀ tí orí ṣe lọ́dún márùn-ún ọlọ́run kàn ṣe láàrin oṣù kan ilé ẹ̀kọ́ àdúpẹ́ lọ́ ọlọ́run èṣù rẹ̀ kọ́ yẹ kẹ́ gan pa aká ìbí ọpẹ́ mo ti wí hàn yín pé màá ṣe yìí màá ṣe tán ṣé mo rí bá ni mo pété mo pèrò ṣé ìrí bá wí bẹ́ẹ̀ purọ́ wí ọ̀rẹ́ já sí ẹgbà múrìnwọ́ yóò pété pèrò ló gbẹ kọ́lọ́run gan kẹ́ mọ lọ́ọ̀sì kọ́lọ́run mọ̀ jẹ́ ṣàṣeyọrí mo mójú alẹ̀ ọmọ nìkejì ògbà àkọ́bá ti ráyé jẹ ni ṣùgbọ́n ẹnì kó a gbàgbé ìrákùyà jẹ ìrákòkù dẹ̀ ká tó fún ògbà ẹ̀gàn lọ́lọ́run fẹ́ kọ́ rántí ran ìwọ́kọ̀ ọ̀rọ̀ ẹ̀yọ tẹ́lẹ̀ kó ṣe lọ mọ́ ẹ̀ harí gbàkọ́ ẹ̀ ti ráyé jẹ bá kọ́ lọ́run ti gbàdúrà rẹ n kò á ṣe lúrùgbẹ́ wà á ná àṣírà kòkù dẹ̀ ká tó kò kó bá dẹ̀ ráyé jẹ náà ronú ọ̀la òun ni yan ni mú jà ní jìbìtì líjẹ́ ẹni kì kọlọ́run ti mọ́ra hàn Joseph ìdè wí ọba Fáráò wí ọdún méje òpọ̀ kan áyà o kì í ké tí ó yà lọ́mẹ̀lọ́ kà á ráyé jẹ kọ́ làábà kì ọ́ lára kún àkówọ́ sílẹ̀ kì í wàrà tó yíyá ṣàn epo ó kété ọ̀gbìn kété á ṣe dáadáa òjò àárọ̀ ìwà kà á yá tì ó rí wí ọba Fáráò ọdún méje ọ̀pọ̀ àgùdọ̀ sílò ìka bá ráyé jẹ ìka mo sílò ìkẹjà kò wá ibi kà á kó ìṣúra ni èèyàn jíjẹ ọ̀pọ̀ ni kán bá ti jẹ yẹyẹ kan ṣẹ́kù ìyókù kan já kó ságbẹ́ kán kó pamọ́ sílé jíjẹ síbi kan kó oúnjẹ pamọ́ sí wà mọ̀ wíra kẹ lórílẹ̀‐èdè Íjíbítì ló gbẹ kété rán ọ̀nà gbọ́ ṣùgbọ́n ọkàn jáyé ni lọ ṣáá ọkàn èyìn ọ̀njẹ́ lọ títí kan rìn mú jẹ́ tí o lẹ́yìn ọdún méje ọ̀pọ̀ ni ọdún méje kan rìn yá ayé jíjẹ èdè sí mọ́ àjẹṣẹ́kù gan rí jẹ tó gan débi kan ń jẹṣẹ́kù kété yìí kí Joseph nípa ẹ̀mí Ọlọ́run kò tí kó pamọ́ nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run àtùrànlọ́wọ́ Fáráò àríyá kó síta o onírànrin bẹ̀ sí yàrá débi pé wọ́n fẹ́ rẹ̀ tọmọràn gan kàn rí àrí jíjẹ lọ́dọ̀ Fáráò ó yẹ kó àwọ̀ náà kó arántí ọ̀la kété òun kọ́ nílò níbà ọlọ́mọrin ọyọ̀ kí mọ́tò mẹ́jọ kéèkó jọ báyìí ọkàn náà lọ́ wà lẹ́rẹ̀ kan ṣoṣo kò tí í ṣe báyìí ò ní bá a nì kọ́kàn sí igi kò yóò dé ó lọ́mú gbìn ọjọ́ iwájú kò bá rí gègé nì wẹ́ẹ̀ máa mú pé o kó ṣe alẹ̀ lọ́mú rà ọjọ́ iwájú kò bá rí talẹ̀ nì wẹ́ẹ̀ máa mú pé o kó ṣulé wẹ̀rẹ̀ kàn dẹ̀ kọ́ ká self contain kọ́kàn sí face me face you bí mẹ́wàá lọ́mú òní lọ́mú so mọ́lẹ̀ ọ̀yá àjùgbà kan mú jẹ dídìn káàkiri kò mú gbọ́bùnrin ká kò mú ná bàbá rere bàbá kẹ̀ kò mú ṣòṣèlú kan jẹ́ pé wọ́n gan mọ̀ láti bẹ̀rẹ̀ ìwé òṣèlú ní iye òpé ọ ọjàkùn mi rẹ̀ wà mú ṣàwàdànù kọ́ bá ráyé jẹ ronú ọ̀la kọ́ bá dẹ̀ ráyé jẹ náà mo wí ìfẹ́ Ọlọ́run gbà kan ọmọ nìyàn bá tí a fẹ́ tẹ́ kìkìkìkìkìkì kó wá ti fẹ́ ṣeré ẹ̀ tẹ́ àìkàn gbé òun sókè àwọn fẹ́ tọ́ mọ̀jà gbẹ́jù mọ̀jẹ̀ bímú èrè rẹ̀ jẹ́ o kó bá ti ráyé jẹ mọ̀ bẹ̀rẹ̀ sí béèrè lọ́ọ̀yàn nìyàn nígbà kan bá ti yó ẹ̀ẹ̀kan yẹ kó a yó gan kó bá ráyé jẹ ṣọtí mímu kọ́kàn olùmíràn báyìí ti jayé ní báyìí àwọn ohun tètè ajakù yóò bì náà kù àìmọ̀rí àwọn ẹ̀sẹ̀ ẹjọ́ lọ́rùn àìkẹ́ bá líbẹ̀ kẹ́ bọ́ síbi kò yọ gbárí rẹ̀ ohun burúkú lè yí ni o kó bá ráyé jẹ mo wí ìsìn Ọlọ́run kó bá ráyé jẹ iyì láyé yí mọ̀ sí yìí ni kó tètè kíyè sára lónìí èyí kọ́ Ọlọ́run ṣe kó ọ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èsù kò kọ̀kọ́ ẹ̀yà kẹ́yà títí o èsù kò kọ̀ ẹ̀yà kọ́ lọ títí ọ̀rọ̀ jẹ fà ọ́ létí
kó ẹ̀mí ìgbéraga bá ti nínú rẹ, kẹ́ẹ̀mí àṣedànù bá ti nínú rẹ, kó bá ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà, wàá kàn ṣayé òun báṣabàṣa báṣubàṣu bó bá ṣe rẹ̀ ọ́ ni. Ṣùgbọ́n mo rọ̀ ọ́ lónìí o, máyé rẹ kí Jésù. Òun lọ́ba kèé nínú ayé ọ ni, òun lọ́lá kẹ́ẹ́ etí kọba aráyé jẹ mọ̀ pọ̀ nìkan lọ́lọ́yà. Mo wí tèmi o, ọrùn mi mọ́, nǹkan Ọlọ́run bá ti kí mi wí, òun ni màá wí. Òjó lorúkọ mi, ọmọ àbálábí tán, àmọ́ nìmúrìn ṣe mí, ire o.